ọjọ́ burúkú ọjọ́ ìbànújẹ́ gbáà lọ́jọ́ ọjọ́rú Wednesday tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2026 jẹ́ fún àwọn aráàlú Àgàmọ̀ níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ bí àwọn agbébọn ṣe gbẹ̀mí ọba ìlú ọ̀hún ìyẹn Oògà tìlú Àgàmọ̀ Ọba Kẹ́hìndé Fálọdún. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ẹbí kábíyèsí náà ṣe, àwọn agbébọn ọ̀hún tí wọ́n tó mẹ́wàá níye ni wọ́n ya wọ ààfin orí adé náà tí wọ́n sì pa á síwájú ààfin rẹ̀. Àwọn mọ̀lẹ́bí ọba aláyé náà sọ pé àwọn agbébọn yìí wá pẹ̀lú èròǹgbà láti jí ọba náà gbé, ṣùgbọ́n kábíyèsí kọ̀ jálẹ̀ láti yọ̀ǹda ara rẹ̀ fún ìjígbé nígbà tí wọ́n rí i pé ọba náà kò fi ara rẹ̀ kalẹ̀. Wọ́n yìn níbọn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọta ìbọn kò sì wọlé sí i lára. Gẹ́gẹ́ bí a ti gbọ́ látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí orí adé ọ̀hún, lẹ́yìn tí àwọn agbébọn rí i pé ọta ìbọn ò ṣiṣẹ́ lára ọba ọ̀hún tí ọba ọ̀hún ò sì ṣeé gbé, wọ́n sì fi ọ̀rọ̀ náà ṣe kàkà kí eku má jẹ sèse wọn yóò fi ṣàwàdànù ni. Wọ́n fi nǹkan mìíràn gbá ọba Fálọdún lórí èyí tí ó yọrí sí ikú rẹ̀. Àwọn ẹbí ọba Oògà tìlú Àgàmọ̀ ọ̀hún ṣàlàyé pé èdè Haúsá làwọn alákọlù náà sọ lásìkò tí wọ́n wá ṣiṣẹ́ láabi náà. Olórí ọba Kẹ́hìndé Fálọdún Oògà ti ìlú Àgàmọ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀, ó ṣàlàyé pẹ̀lú omijé lójú pé kò ì pẹ́ tí kábíyèsí ti ìlú Àkúrẹ́ dé sáàfin rẹ̀ tí ó sì sọ fún òun pé òun fẹ́ jáde sí gbàgede ààfin náà sinmi díẹ̀. Kó tó pé 30 ìṣẹ́jú làwọn agbébọn náà ya dé sáàfin pẹ̀lú yínyìn ìbọn lọ́tùn-ún-lósì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í bá kábíyèsí náà fà á tí àwọn ajínigbé náà sì sọ fún òun pé kóun parẹ́. Wọ́n yin ìbọn sí òun gan alára ṣùgbọ́n kò wọlé títí wọ́n fi lé òun wọ igbó lọ. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo gbà tọ̀dọ̀ agbẹnusọ rẹ̀ Jimoh Àbáyọ̀mí nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi síta lórí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó sọ wípé ìròyìn tí ọ̀kan lára àwọn olóyè ìlú Àgàmọ̀, olóyè Ajéwọlé Clement, fi tó wọn létí ni pé àwọn agbébọn bíi 6 ló fi ipá wọ ààfin tí wọ́n sì mú orí adé ọ̀hún kúrò láyìíká ààfin, pẹ̀lú àlàyé pé ìṣẹ́jú díẹ̀ sí i ni wọ́n rí òkú ọba náà ní ìwọ̀n bàtà díẹ̀ sí ààfin rẹ̀. Àbáyọ̀mí wá fi ọkàn aráàlú Àgàmọ̀ balẹ̀ pé ọwọ́ yóò tẹ àwọn alákọlù ọ̀hún láìpẹ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sòdí lọ sí ìlú Àgàmọ̀ láti ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àti láti bá àwọn mọ̀lẹ́bí ọba Fálọdún àti àwọn aráàlú Àgàmọ̀ kẹ́dùn. Ó sì ṣe ìlérí pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ni yóò fọwọ́sowọ́pọ̀ rí i dájú pé ọwọ́ tẹ àwọn jàǹdùkú agbébọn tó ṣiṣẹ́ láabi náà. Orúkọ mi ni olóyè gíga Ọdẹ́yẹmí Bùsáyọ̀, àgbà àjọ ìlú Àgàmọ̀. Ìjọ burúkú èṣùgbòmù ni lánàá. Kábíyèsí lọ sí Àkúrẹ́ lánàá for important meeting. Ó padà délé kan bíi 2 p.m. precisely. Gbẹ̀kadà bíi 4 wọ́n sáré lọ sí Ìjàrẹ́. Wọ́n fẹ́ ra àwọn provision kan, wọ́n sáré dẹ́rẹ́bà gbé wọn padà by 6. So lọ dúró síwájú ọ́fíìsì náà níbẹ̀ ni. Wọ́n jókòó pẹ̀lú ìyàn ọmọ kéékèèké kan tó rọ láìka àtàbọ́mọdé àṣeré. Àwọn kan jókòó tí ọ̀kan jájújà sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀. So like bíi 10 minutes ṣá ni on street people, more than 10, full mask. Wọ́n dé. So ẹ̀yà kàárẹ̀ ọ̀n rí bọ̀fọ̀ lọ síbi mọ́tò rẹ̀ wọn kábíyèsí kọ́fà rẹ̀ ni táyé tù rẹ̀ kọ́fà rẹ̀. So later ìhànrẹ́ àwọn jákò yọ òun kọ̀ mú kọ́fà rẹ̀ ni. So bọ́n ṣe yọ lọ́jà kò yà bá àbá wọn. So kábíyèsí sọ fọ́fọ́ ká ṣe kó wọ́n fẹ́ rí wọn ní káwọn bọ̀dà rẹ̀ lè. So bọ́n ṣe dé ọkọ̀ béèrè kọ̀ọ̀kan lọ́rẹ́ ọ̀sọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí release ìbọn ni. Wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí kábíyèsí wọn.
dàrẹ́lì náà bẹ̀ sí yìnbọn sí kàn yìnbọn sí so mo fọ kábíyèsí fọ kí ọmọ kéékèèké nìkan bọ́ sẹ́yìn láti mọ́ gba ìbọn ni so gbẹ̀kan rè yàn dáadáa à lè fọ bíi 60 to 70 bullets ọ̀bẹ mọ́dà ọ̀rẹ́ ìdígan ọkọ̀ yan continuously about 4 of them ló ń shoot ẹ̀ dàrẹ́lì so lẹ́yìn gbẹ̀kan ṣe nìtọ́ kan rí mọ̀ for air work like bit more than 10 minutes kan rí mọ̀ for air work nọmba rè mú kàn mú àdá kan ti ṣàpù á kan ẹ̀bẹ̀ sí í ṣá so rí mọ̀ for àdá ní ṣuṣá nọmba rè fà dúró rẹ̀ bó ṣe gbé ní kábíyèsí náà fọ gbọ́ba fọkàn gbé o sílẹ̀ padà so later on the ọmọ ẹni tó fẹ́ gbé pọ̀ lẹ́fọ̀ gbọ́ba fọkàn gbé padà lọ́n gbé padà but later lọ draw a little bit kò mú di ìbọn nìkan sẹ́mọ́ nínú so bí kàbáyé ti wí kiri ni kàn tíráyè fọ́dúrọ̀ rẹ̀ kàn gbé lọ kàn fà lọ kàn lè gbé kàn fà lọ sí oríta mẹ́rin ọ̀nà tàgbọ̀lú lọ́nà àgàmọ́ àmú ìdébẹ̀ so bá a ṣe fa débẹ̀ rẹ̀ ni ìbẹ̀lẹ̀ àìtírí mọ̀ fọ òtí hìtì náà pẹ̀lú igi lé orí by left side so bẹ́ẹ̀ kábíyèsí ṣe bẹ́ẹ̀ so gbèké ìbọn ní dún gan ìrànlá kẹlágbègbè ọ̀sáfẹ́ mìíràn torí wọ́n ti pọ̀ jù so gbèké chief abadu àti ọ̀dàsì àti bọ́bagún àti kété kọ́ra gádà fọ̀kànyàn náà yà gbé ìbọn wọ́n ti gbé kábíyèsí lọ́kàn yà rescue rẹ̀ lójú ọ̀nà náà rẹ̀ lọ́nà ìyá bá òkú kábíyèsí lé oríta mẹ́rin lébi kan tó fọ́gi mórí rẹ̀ so mo rò for short thing ká lè sọ nípa incident kan ṣẹlẹ̀ lé lánàá rẹ̀ ni. iṣẹ́ àbáyá láfẹ́ àbá. ṣeun. agbára ọlọ́run ilẹ̀ amú àrákọ̀ṣiṣẹ́. àṣẹ. lágbára ọlọ́run alálẹ̀ àgbàgà amú àṣẹ. pápálẹ́pà àpàbáríà gbogbo wọn wà interested gan nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìdọ́tí ní ọ̀rọ̀ ìjà kan lálẹ́ tẹ́lẹ̀ bí ọ̀wọ́n fa nǹkan ṣẹlẹ̀. ẹ̀sùn jà kọ̀kọ̀ ìfún èèyàn eré kò gan lọ bí ẹ̀sùn jà lébẹ̀ tù èèyàn ọjà rẹ ẹ̀sán ní ká àgámọ́bá ọjà rẹ jà ẹ̀wọ̀n bá ara rẹ̀ mi jà àbẹ̀tàgbòlú náà jà àdẹ̀ní court case láàrin aráríà èèyàn olóyè àtọba náà ọjà sí ìjà láàrin ìlú gan tù kábíyèsí rẹ kí n bá mọ bùjẹbùdàrú ní ẹ̀sán ní kan bá jà láìkì fọ kéèyàn kan mọ kéèyàn méjì ajá ké eléparí rẹ kọ ọkọ lọkùyà ṣe títí rẹ kódà mẹkùn wọgbà wọ́n yẹ mẹ́jọ sófò nìkan jẹ́ ló 50 ní 60 lè jẹ́ ní 70 ní kwati fọjọ́ wo lu asán kwati ìdájọ́ kan jìnnà kì í lé fọwọ́n alẹ́ ìgbàjẹ́ òun àwọn asán àjẹpẹ́ fọ nínú ilé jẹun lé àdèmí ọ̀lẹ́ asán òun kan nínú sódà kí peace kí lè reign so dúró dùgbò kan nìkan méjì jẹ́ kó olùgbòkan lọ́wọ́ tẹ rẹ́ pèsè èkó so. àbára oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ lè gbàgbóró kan rákọ̀fọ̀ fúlàní náà rè rákọ̀fọ̀ assassin náà rè rákọ̀ oríṣiríṣi lè rò ó fọ̀ báwo lè ṣe rí ìrànlákọ̀ àṣùṣe sí. ìrànlákọ̀ àṣùṣe ní tèmi ní mẹ́ẹ̀dí tèmi mo rí fọ elédùn ànùkọ̀lé lójú rẹ tó kẹ̀sì kẹ̀lébẹ̀ ìsáyédá haúsá ni fúlàní ni ẹni ọ̀dà tribe mìíràn ni fìsáṣà lè ṣe bẹ́ẹ̀ tá a mọ̀ fọ ṣe àrígbó nìyẹn ọ̀dọ́ nìyẹn lákọ̀ àwọn there are about 10 in number ọwọ́ black kàn wọ́n búùtù sí kàn wá so kàn ya ṣoṣẹ́ ibi níbi so ọba àlèrù for the past more than 50 years kábíyèsí ti gbé bẹ́ẹ̀ ọdún lípé 34 years kó tó jóyè ọdún lípé 34 years àti gbọ́rú èrí ọba kọlọ́gàn àgbọ́rú èrí gan kò gún kútẹ́ àlùgbẹ̀gàn bìtínà àgàmàtújà rẹ̀ àìsírù disaster yìí kò tó èrí but this is the first time ká witness rẹ̀ and it's a serious thing.
àti ẹṣẹ́ àti lọ sí Àkúrẹ́ north àti lọ sí police station Àkúrẹ́ north lẹ́jù tàgbólú níbà lókè àgbè àti ya lé complain on dẹ̀ ti ya síbi on dẹ̀ ti ya witness rẹ̀ on dẹ̀ rí gbogbo situation of this kọ́ ṣẹlẹ̀ and a dẹ̀ ti padà sọ́hún a dẹ̀ retí náà 2 a dẹ̀ ti bí irú olúwo ìròyìn báyìí people are still coming so that kí àná ká sọ view tìrìà láti fọ̀ká ṣàlàyé bó ti ṣe rí fọ nǹkan ṣe sí ọba àgàmọ̀ ẹ́ kí olùmírè mọ̀ yọ̀ torí pé fọ àmọ́tọ́ ní kẹ́ẹ̀bọ̀ torí nǹkan ṣẹlẹ̀ ṣàgàmọ̀ kí ọ̀dà èrè olùmírè kọ́ mọ̀ yọ̀ fọ ọlọ́mú ọ torí ẹ̀sán ní mèé kẹ́ẹ̀bọ̀ lulú tẹ̀rẹ̀ so it's better ká jọjọ prevent a bad incident within our societies once as for all but as at today now nǹkan ṣe sí alúlu yìí ọ̀pá òpó lẹ́kún ọ̀pá ọ̀nìkẹ́ lèyẹ kẹ́ làbá kẹ́kábèsí tọ́lú ṣùkúrù ọ̀pá ọ̀nìkẹ́ láyà kò ṣàyà ìgbọ́rẹ̀ ní kò ṣò ní mújíjẹ́ kó ọ̀pá lẹ́kún ọ̀nìkẹ́ lọ́kọ kò ṣe kábèsí léṣọkọ ọkọ̀ méjìjẹ́ kù wọ́n ọ̀pá ọ̀lẹ́kún àti ìrọ̀rẹ́gbọ̀n ọkọ̀ ẹgbàlà kàn án ní differently areas so ọ̀pá ọ̀lẹ́kún so òun kẹrẹ níṣẹ́ ẹ ṣe so gbogbo ìrọ̀rẹ́ kan pẹ̀lú àwọn aráàlú àgàmù yàtọ̀ sí rẹ́kọ̀ kí ọlọ́dẹ náà ọlọ́run kó tẹ ọba kẹ́hìndé kábíyèsí fálọ́dún òògà sí ìlú àgàmù sí afẹ́fẹ́ rere kí ó sì bu òróró ìtura sọ́kàn olórí rẹ̀ àti àwọn ẹbí ọba náà. adúpẹ́ lọ́rùn ọlọ́run lọ́kọ̀ àgàmọ̀ òògà council adúpẹ́ lọ́rùn àgàmọ̀ náà the whole community náà adúpẹ́ lọ́rùn fún rírántí àti fọkàn àsìbè náà ya bẹ̀rù kẹ̀ṣẹ̀lẹ̀ o ìtàgbọ́lú náà tòrò àgàmọ̀ náà á ní ríbi líbẹ̀ náà tó ń jẹ́ kárí sọ̀rọ̀ ìtìsà. orúkọ mi ni olóyè gíga ọdẹyẹbí bùsáyọ̀ agbá àjọ ìlú àgàmọ̀.